kí ni Tinubu ń wá lọ sí Paris? Àwọn ọmọ Nàìjíríà fẹ́ mọ ohun tí Tinubu ń wá lọ sílùú òyìnbó ní gbogbo ìgbà. Lóòótọ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ìlú òyìnbó tó lọ dé lọ́jọ́ ọdún Easter Monday gan-an gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ fúnra wọn ti kéde ẹ̀. Àmọ́ ariwo tí ọ̀rọ̀ ìlú òyìnbó náà mú dání kò tíì kúrò nílẹ̀ rárá. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń bínú nítorí wọ́n ní ààrẹ kò dágbére ohun tó lọ ṣe ní Paris lórílẹ̀‐èdè France tó ti ń bọ̀, kò sì sọ ìdí kan tí òun fi lọ fẹ́nìkan. Ó ń lọ bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí tí ààrẹ ti jáde kúrò nílùú, wọ́n sì ní Paris ló ń lọ. Àmọ́ ohun tó jọ pé ó fa ìbínú àti ariwo àwọn èèyàn lásìkò yìí ni pé wọn kò mọ ohun gan tí ààrẹ bá lọ sí ìlú òyìnbó ọ̀hún àti irú iṣẹ́ tó lọ ṣe níbẹ̀ gan. Ohun tí gbogbo ìlú ṣàgbọ́ náà ni pé ààrẹ wọn ti lọ sí Paris. Dájúdájú nǹkan ìmùlẹ̀ kan wà láàrin ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àtàwọn ará Paris ọ̀hún, nítorí gbogbo ìgbà ní lọ síbẹ̀. Bí èèyàn yóò bá ka iye ìgbà tí Tinubu ti lọ sí orílẹ̀-èdè náà báyìí, olúwa rẹ̀ yóò kà á, ilẹ̀ yóò kún ni. Àwọn tí wọ́n sì ń bá Tinubu ṣiṣẹ́, pàápàá àwọn alukoro ẹ̀ bíi Báyọ̀ Ọ̀nànúgà mọ bí wọ́n ti ń gbé kinní náà kalẹ̀ tí kò fi ní bí ẹnikẹ́ni nínú, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn yóò mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fáwọn. Nínú kí wọ́n ló ń lọ sí Paris láti lọ sinmi, kò sì sí ọmọ Nàìjíríà tí yóò bínú nítorí ìyẹn. Olówó ẹni kì í ṣàárò títí kó ní kẹ́ni máṣu. Bí wọn kò sì wí bẹ́ẹ̀, wọn yóò sọ pé ìpàdé àgbáyé kan wà ní Paris, èyí tí wọ́n sọ pé tí ààrẹ Nàìjíríà kò bá sí níbẹ̀, ìpàdé náà kò ní ṣeé ṣe. Tinubu yóò sì tún gba Paris lọ, kò sásẹ́ni tí yóò ní kí ilé ayé dàrú nítorí ààrẹ Nàìjíríà. Bí irọ́ àti àṣẹ tí àwọn èèyàn náà ń pa bá sì ti sú àwọn gan alára, wọn yóò kàn ní Tinubu ti lọ sí Paris ni, ohun tó bá wu ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ lẹ́yìn náà. Àmọ́ Paris tí Tinubu lọ gbẹ̀yìn yìí kò dùn mọ́ àwọn èèyàn nínú, pàápàá àwọn tí wọ́n ti ń ṣọ́ ọ lọ́wọ́ tí wọ́n ń ṣọ́ ọ lẹ́sẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ náà dùn wọ́n gidigidi ni. Àwọn àrèwá ló ṣáájú àwọn tí wọ́n ń bínú yìí, ìyẹn àwọn olóṣèlú ńlá àtàwọn àgbààgbà ilẹ̀ Haúsá. Lóòótọ́ ohun tó ń dùn àwọn pọ̀, àmọ́ wọ́n fi ti ìlú òyìnbó yìí kẹ́wọ́ láti pariwo. Wọ́n sì sọ pé bó bá jẹ́ ìlú òyìnbó ni Tinubu fẹ́ máa gbé, kó kọ̀wé fipò ẹ̀ sílẹ̀, kó kúkú wà lọ́hùn-ún kí àwọn mọ̀ pé ibẹ̀ ló ń gbé, kó sì jẹ́ kí ẹlòmíràn máa ṣèjọba ẹ̀ lọ. Ohun tí àwọn fẹ́ tí wọ́n sì ń torí ẹ̀ jàǹpátá báyìí ni pé kì í ṣe pé wọn yóò bínú tààrà tí Tinubu bá ń lọ sí ìrìn àjò ẹ̀ yìí, ìbá má wálé fún ọjọ́ pípẹ́ tó bá ti lè gbéjọba sílẹ̀ fún igbákejì rẹ̀, ìyẹn Alhaji Shettima, pé kó máa ṣèjọba náà lọ. Ṣùgbọ́n nítorí tí Tinubu kò gbéjọba ẹ̀ fún Shettima yìí, ọ̀rọ̀ náà ti dìbínú rẹpẹtẹ láàrin àwọn àgbààgbà àrèwá. Bí wọ́n ti ń lérí pé àwọn ò ní dìbò fún un mọ́, bẹ́ẹ̀ ni wọ́n ń wá bí wọ́n ti lè lé lọ bó bá jẹ́ ìyẹn ṣeé ṣe. Ní tòdodo, àwọn ìrìn àjò tí Tinubu pàápàá ń rìn lọ sí Paris yìí mú ìfura dání. Bí àwọn tí wọ́n ń ṣèjọba kò bá sì sọ ohun tí ọkùnrin náà ń wá lọ sí Paris ní gbogbo ìgbà, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn aráàlú yóò máa sọ sí i. Èyí tó lọ gbẹ̀yìn yìí, ohun tí ọ̀pọ̀ ń sọ ni pé ó lọ gba abẹ́rẹ́ améegun lé ní, àti pé ó lọ rìníù ẹ́ńjìnì tí wọ́n gbé sí i lára ni, nítorí ara rẹ̀ kò yá rárá. Àwọn kan ní ó fẹ́rẹ̀ ṣubú níbìkan tó ti ń ṣètò ìlú. Àwọn míín sì ń sọ pé lóṣù mẹ́ta ló gbọ́dọ̀ máa lọ sí Paris fún ìtọ́jú, pé bí bẹ́ẹ̀ kọ́ omi yóò ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Ohun táwọn tí wọ́n ń sọ báyìí sì ṣe ń sọ ni pé wọ́n ti ń rí irọ́ oríṣiríṣi nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bá ààrẹ ṣiṣẹ́. Àwọn aráàlú ni wọ́n ń tan àwọn pé bàbá náà kàn sáré lọ sí Paris fún iṣẹ́ kan ni. Ó ṣe mí rí, ògbódì ẹ̀rí àwòdì ó kán lùgbẹ́, iṣẹ́ òjòra nìyẹn. Àwọn èèyàn Nàìjíríà ti rí irú nǹkan báyìí rí. Wọ́n rí i láyé ààrẹ Umaru Yar'Adua, ẹni tó ń pààrà ìlú òyìnbó tí kò jẹ́ kí ẹnikẹ́ni mọ ohun tó ń lọ ṣe. Àfìgbà tí kinní náà yíwọ́ mọ́ wọn lọ́wọ́ tán ní 2010 tí wọ́n fi rù ú wálé láì jẹ́ ara ayé, láì jẹ́ ìrọ̀rùn. Nígbà tí wọ́n pa gbogbo ọjọ́ tí Buhari lò lẹ́yìn odi láàrin ọdún 2015 tí wọ́n dìbò fún sí ọdún 2018, díẹ̀ lọ́jọ́ tó lò náà dín lọ́dún kan, nítorí ìgbà kan wà tó jókòó sílùú òyìnbó fún oṣù mẹ́ta.
ọsibítù ló wà. Àmọ́ pẹ̀lú gbogbo bó ṣe wà lọ́sibítù yìí, ariwo tí àwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ ń pa ni pé kò sí ohun tó ṣe ààrẹ, àlàáfíà ló wà, ó kàn ń sinmi ni. Bí wọ́n sì ti ń sọ nípa Tinubu yìí náà ni wọ́n ń sọ pé kò sí iṣẹ́ kankan tó wà lọ́wọ́ ààrẹ tí kò lè ṣe níbi tó wà yẹn. Wọ́n ní lójoojúmọ́ ló ń ṣiṣẹ́, òfin Nàìjíríà sì fààyè gbà láti ṣiṣẹ́ níbikíbi. Ìdí tí àwọn tí wọ́n mọ irú nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà ṣe ń janpata láti mọ ohun tó ń lọ lásìkò yìí nìyẹn, nítorí kùkùté kan kò gbọ́dọ̀ dáni léponù lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ ni yóò ṣòro kí èèyàn tó bá wọn wí sí nǹkan tí wọ́n ń ṣe náà, nítorí lódodo ọ̀pọ̀ ìgbà ni ààrẹ Tinubu ti lọ sí Paris táwọn ìlú kò mọ ohun tó bá lọ. Láàárín ọdún tó kọjá yìí, ìyẹn 2024, ààrẹ lọ sí Paris láwọn ìgbà kan tí kinní náà rú àwọn ìlú lójú. Ní January, nínú oṣù kínní, lọ́jọ́ 24 ní 2024, Tinubu lọ sí ìlú náà, ìyẹn Paris. Ó lóun kàn bá ìrìn àjò tara òun nìkan lọ ni. Nínú oṣù kẹrin ọdún náà, ìyẹn lọ́jọ́ 23, bí Tinubu ṣe ní òun lọ sí Netherlands tó pòórá sáàárín orílẹ̀-èdè Europe rèé tí àwọn èèyàn kò sì rí i fúngbà pípẹ́ kó tó tún yọjú wẹ́rẹ́. Bẹ́ẹ̀ Paris ló gbà yọ. Nínú oṣù kẹjọ lọ́jọ́ 19 ààrẹ Nàìjíríà náà sáré lọ sí Paris. Ó lo ọjọ́ 3 ó sì padà wá sílé. Àfi bó ṣe tún di ọjọ́ 29 oṣù yìí kan náà tó tún dágbére China. Bó sì ṣe dé ọ̀hún tó ṣe ohun tó bá lọ tán, àfi wọ́n lo kò sẹ́ni tó gbọ́ kinní kan nípa ìrìn ààrẹ mọ́. Nígbà tọ́rọ̀ sì fẹ́ di ariwo pé níbo ni ààrẹ wá wà, nígbà náà làwọn ọmọ Nàìjíríà gbọ́ pé bàbá ti tún kọjá sí Paris. Wọ́n ló lọ wo kinní kan níbẹ̀ ni. Ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2024 yìí náà, Tinubu tún gba Paris yìí kan náà lọ. Bẹ́ẹ̀ ló sì tún lọ nínú oṣù 11 ọdún náà lọ́jọ́ 27. Ní ọdún yìí náà, ìyẹn ọdún 2025 yìí, Tinubu ti lọ sí Paris yìí nínú oṣù kejì. Láàrin ìgbà tí ààrẹ wá sì ti dolórí Nàìjíríà, ó ti lé ní 8 báyìí tó ń bá wọn lálejò ní Paris o. Ọ̀pọ̀ ìgbà ló sì ń lọ síbẹ̀ tí kìí ṣe ìjọba orílẹ̀-èdè náà ló ń lọ rí. Nítorí bí ọ̀rọ̀ náà ti rí pàápàá, kìí ṣe àwọn àrẹwà nìkan ni wọ́n ń bínú báyìí mọ́, tàbí tí wọ́n ń ṣe òfin tó tó ohun tó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ ní Nàìjíríà ni. Lóòótọ́ ilẹ̀ Haúsá ni ariwo kinní náà pọ̀ sí jùlọ. Ìgbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, Atiku Abubakar, pariwo lọ́sẹ̀ tó kọjá pé ǹjẹ́ ó ṣe é gbọ́ bí nǹkan ti ń dàrú tó yìí tí wọ́n ń pààyàn lọ pààyàn bọ̀ ní ìpínlẹ̀ Plateau àti àwọn ìpínlẹ̀ míì. Ǹjẹ́ ó wá yẹ kó yí àsìkò yìí ni Tinubu yóò jáde nílùú tí kò sì ní padà wá sílé bọ̀rọ̀bọ̀rọ̀, tí kò sì ní dágbére fẹ́nìkan? Atiku ní ohun yòówù tí Tinubu bá lọ sí Paris, ó dájú pé kì í ṣe fún ìdàgbàsókè tàbí oríire kan fún Nàìjíríà ni, nítorí tara ti ẹnìkan ni. Ó ní eléyìí kò dáa, nítorí owó ìjọba ló ń ná níbi tó wà, owó àwọn ọmọ Nàìjíríà ló ń ná. Ohun tí àwọn ọmọ Nàìjíríà sì ń torí ẹ̀ sanwó fún náà ló kọ̀ tó fi sílẹ̀ tí kò ṣe yìí. Bí òun ti wí náà ni Peter Obi tí inú ẹgbẹ́ Labour sọ, tí òun ní bí ìgbà pé Tinubu ń ṣe gbájú ẹ̀ fáwọn ọmọ Nàìjíríà ni, pé tí kì í bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kó dá àwọn ọmọ Nàìjíríà dá ìṣòro tó ń kojú wọn lásìkò yìí rárá, kí òun sì máa gbádùn ayé ní Paris, orílẹ̀-èdè Faransé. Àmọ́ ọ̀rọ̀ náà ti dìjà, ó dìjà láàrin àwọn ajìjàgbara, pàápàá àwọn tí wọ́n tètè máa ń dá sọ̀rọ̀ bí nǹkan bá ń lọ báyìí nílẹ̀ Yorùbá àti àwọn olóṣèlú ilẹ̀ Haúsá. Ohun tí àwọn olóṣèlú ilẹ̀ Haúsá wọ̀nyí ń sọ báyìí ni pé níbo ni àwọn èèyàn bíi Wọlé Ṣóyínká, àwọn bíi Fẹ́mi Fálànà àti àwọn tó kù wọ́n wà tí wọn kò lè sọ̀rọ̀ lásìkò yìí, àbí ohun tí Tinubu ń ṣe yìí dára lójú wọn ni. Wọ́n ní àwọn yìí ni wọ́n ń pariwo jùlọ láyé ìjọba Yar'Adua àti ti Muhammadu Buhari. Àwọn tí wọ́n ń fẹ̀sùn kàn yìí kò dá wọn lóhùn ṣá o. Wọ́n ní nígbà tí àwọn Buhari náà ń ṣe tiwọn, kí ló ṣẹlẹ̀? Kí ni àwọn náà wí? Ṣebí àwọn náà dákẹ́, wọn kò sọ̀rọ̀ ni. Gbogbo ẹni tó bá sì sọ̀rọ̀ nígbà náà ni wọ́n ń bá jà gidigidi. Ọ̀rọ̀ náà ti di ìbínú tààrà, ṣùgbọ́n ohun tó dára jùlọ níbẹ̀ ni pé Tinubu ti padà dé. Kò sì jọ pé yóò lọ sí Paris lẹ́nu ọjọ́ 7 yìí rárá. Kò
kó yá jókòó ẹ̀ sílé kó máa bá iṣẹ́ ẹ̀ lọ. Ohun tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ń sọ káàkiri báyìí nìyẹn. Wọ́n ní bó bá fi di pé yóò tún lọ, ó dàbí pé àwọn èèyàn níléeṣẹ́ ààrẹ gbọ́dọ̀ ti kọ́gbọ́n. Ó sì yẹ kó ti yé wọn pé yóò ṣòro láti máa tan àwọn ọmọ Nàìjíríà jẹ lórí ohun tó bá ń ṣẹlẹ̀ sí ààrẹ wọn. Àwọn náà ti rí i pé gbogbo ọgbọ́n tí wọ́n mọ̀ náà làwọn ti lò yìí, gbogbo irọ́ náà ló sì ti já bútẹ́bútẹ́. Èyí ni pé yóò ṣòro láti pa irọ́ míì mọ́, àfi kí wọ́n sọ òdodo ohun tó bá ń lọ ní gbangba. Òde gbangba là á ti ṣàyà gbangba, ẹnìkan kì í ṣàyà gbangba ní kọ̀rọ̀, torí bí ẹṣin bá kú ìta gbangba là á sín sí. Gbogbo ohun yòówù tó bá fẹ́ ṣẹlẹ̀, òótọ́ ló gbọ́dọ̀ ṣáájú ohun gbogbo, nítorí bí irọ́ bá da aṣọ àrán borí débi ayẹyẹ, ìhòhò ni yóò rìn kúrò níbẹ̀. Irọ́ tó ń sáré lọ láti bí 20 ọdún, ọjọ́ kan lòtítọ́ yóò bá a. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ìrìn àjò ààrẹ Tinubu lọ sí orílẹ̀-èdè France fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.